ọ̀tọ̀ wá ní ẹni tó jáde ní dáwà kùlíyàtò dáwà tí wọ́n ń sọ̀rọ̀ hadisi tó náà ń dá sí. Bẹ́ẹ̀ni. Níbo ni jìndòjìndò wo ló wọ́n kàn fún láwọn nàmúzà di hadisi ni ó tán. Ó kí wọ́n pátá o wípé àkórí àsìkò yìí o àkókò lè dá a kó gbìyànjú àti ti ara gàgòkè. Ó kí a káàbọ̀ sí ìkànnì olórí TV live baba research lójú òpó ti YouTube lẹ́yìn tó já sí pé òun náà ní sẹkítẹ́rì àti aráàlú níbi tẹ́ ti máa rí ohun gbogbo gbọ́ lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ń ṣẹlẹ̀ láyé àtọ́pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ tí ó já àǹfààní fún gbogbo wa. Lónìí èyí tí a fẹ́ máa sí ojú amóhùnmáwòrán wa ó ní ọ̀rọ̀ modiru moricas nípa tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìmọ̀. Mo fẹ́ ká farabalẹ̀ ká jẹ́wọ́ fún àyìn dáadáa ká wo ohun tí bàbá modiru moricas tí wọ́n sọ nípa ohun tí wọ́n ń pè ní ìmọ̀ because ẹlòmíì ó máa gbé certificate dání certificate tó dẹ̀ gbé dání àwọn ọkọ náà kò ní wọ̀ tiẹ̀ ẹ̀kejì náà ni pé ẹlòmíì yóò mọ néèmà rẹ̀ láwọn orúkọ kan tó yà sí pé ọdún àwọn tí a gba nǹkan yẹn tá a gbà ọ̀dọ̀ tiwọn gan ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ yìí sábà á di irú nǹkan bẹ́ẹ̀ fún yẹn á jẹ́ orúkọ ara tiwọn ìwúrú ni o oyè ńlá ni o ṣùgbọ́n ẹja tún kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ modiru moricas káàdì bá a mọ̀ wípé nínú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè ní ìmọ̀ pátáláyé ẹ̀kọ́ pọ̀ ń bẹ gangan ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá mi subscribe sójú òpó ti YouTube ẹ bá mi subscribe kẹ́ share rẹ̀ kẹ́dẹ̀ comment káàdì gbogbo àwọn Twitter bá fi wò káwa náà ṣe kí ni o kí àwa náà fi sí comment section ẹ ṣeun tẹ́lẹ̀ láǹfààní àti máa gbọ́ mi Adéyẹmí olórí orúkọ mi. Ṣé wọ́n tó ń sọ gbọ́ yé? Kí ni ìwọ náà rí mú jáde? Òun ló fi ń já sí pé ẹni tó bá gboyè tó gba P.H.D. ṣé òyìnbó àbédè lárúbá ń ṣàárẹ̀ ni tó ní Dokuturu rárá P.H.D. ni ẹ̀jẹ̀ òyìnbó kó jẹ́ Dokuturu kò ní pẹ́rẹ́ ń doctor and I stand to be challenged tó ogbó òyìnbó professor wọn àti ẹ̀ ní bá níbẹ̀rẹ̀ orúkọ ẹ̀ yóò kàrà kọrúkọ ẹ̀ yóò kọrúkọ ẹ̀ normal tó bá di ọ̀rọ̀ ìjó ní qualification báyìí lọ́wọ́ yóò kàn rọra ní pé ó ṣe báyìí BA Cambridge BA MA Oxford kìíní kan Harvard bẹ́ẹ̀ ṣe máa rí nìyẹn kò ní kọjú bẹ́ẹ̀ lọ P.H.D. àwọn efi bẹ̀rẹ̀ orúkọ rárá láíláí àmọ́ nílẹ̀ ilé yàrá ṣèṣì pé wọ́n tí ò fi dókítọ̀ bẹ̀rẹ̀ sí bí wọn ò lè ṣe. ẹ wá sọ bíléèrè ni pé ṣé lárúbáwá ń ṣàárẹ̀ ni. ok Dokuturu tó gbà ẹ nínú fánù kan ni òótọ́ àwa gbogbo ẹ̀. lórí specialization kan. o specialize lórí nǹkan kan ṣo. mímọ̀ dé pọ̀. ó fẹ́. sanu odidi kọ́ọ̀sì tọ́pìkì kan ṣo ní ògbó èlé ní. gbogbo yòókù ńkọ́ ẹni nínú náwó ẹni tó gba ó gba náwó ó gba Dokuturu nínú lórí fí. yẹtí ni ọmọ òrùnmọ̀ ìjáre. lórí fí ẹ dákun ṣé ó sọ fún wa pé fí ò wọ nǹkan sálẹ̀ mọ́. ìfìmọ̀ láti fi indemnation. yóò copy and paste. ọ̀rọ̀ bí ìṣàmù nìkan náà ni ó sọ. so copy and paste ni èmi yìí ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo bá ka ilmi máa حيث ما يممت ينفعني صدري وعاء له لا بطن صندوق صدري وعاء له لا بطن صندوق إن كنت في البيت كان العلم فيما أو كنت في السوق كان العلم في السوق كنت في السوق كان العلم في السوق. mímọ yẹn jókòó yìí ó wà lára mi nìyẹn. haisu ma yamamtu ibi tí n bá fì sí báyìí yẹn fa òní ìmọ̀ yẹn ó wúlò fún mi bẹ́ẹ̀ ni. sọdírí wí àwọn làwọ̀ lábàtú. ìgbà ìyá ni mo kó sí
lábọ́tínà sódò kì í ṣe páálí kan tí mo tó wà nù kọ́ńbọ́ọ̀dù. sì ní fẹ́ sí tẹ̀fsírì kẹwàá tó tíra sẹ́yìn. àìṣe kínní nìyẹn. tẹ̀fsírì tọ́bárí. láíláí. tẹ̀fsírì munir. tẹ̀fsírì zamakshari. ṣó fẹ́ máa kà ń bẹ̀ ni. kárí mi nù. إن كنت في البيت كان العلم فيه معي أو كنت في السوق كان العلم في السوق tí n bá wà lọ́jà ó wà lára mi tí n bá wà nílé ó wà lára mi gbogbo bí tí n bá wà ìmọ̀ yẹn wà lára mi so ìyẹn ni ó ń jẹ́ mímọ̀. ṣe rí sátífíkẹ́ẹ̀tì yóò sọ fún àwọn èèyàn wípé lágbájá lọ sí kinní lóòótọ́ ṣẹ́ẹ̀kì ó fẹ́ fi gba owó ni bẹ́ẹ̀ ni ṣẹ́ẹ̀kì ni ó fẹ́ fi gbowó ni kì í ṣòun ló sọ fún wọn wípé alimu ni ẹ so tó bá tán wá kọ síbẹ̀ yìí pé lágbájá yìí ní mímọ̀ òkú yá pé ò ní pálí rárá wọ́n kàn sọ pé ó kọjá ní marhala báyìí ó lo iye ọdún báyìí ó tán so ìyẹn bẹ́ẹ̀ ọ̀tọ̀ wá ní ẹni tó jáde ní dáwà kùlíyàtò dáwà tí wọ́n ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ hadisi tó náà ń dá sí níbo ni jìndòjìndò owó ló wọ́n kàn fún láwọn nàmúzàdì hadisi ni ó tán kò ní sí nǹkankan bẹ́ẹ̀. so ìwọ tó jáde ń dáwà kùlíyàtò dáwà tó wá ń sọ̀rọ̀ hadisi pé ẹ̀ṣẹ̀ wọ́n fẹ́ bà hadisi jẹ́ wọ́n fẹ́ bà nẹ́bì jẹ́ wọ́n fẹ́ ẹ̀dákun tó lọ ẹ bá ń bí léèrè. kí ẹgbẹ́ tó máa ń sọ̀rọ̀ àdíṣe yẹ kó dá wà ní gẹ́gẹ́ bí ibi tó ti jáde. bẹ́ẹ̀ ni so tó mo gbọ́ pé wọ́n sọ pé ẹnìkan Afa Abdulrazak mufti mufti gbogbo lè wípé òun wá síbí kí ni wá alákọ̀ọ́lá pẹ̀lú modiru moricas kí ni kan ìjọ kan mo tiẹ̀ lọ́bẹ̀ mo lọ sí markazi ṣàlàkọ̀ nìyẹn azi wahida tania ìjọ tó ń sọ yẹn o mọ uslubu dáwà olójáde ń kulẹ̀ àdáwà máa là á nísìn máa là á yóò yé wa nísìn.